Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé, ẹ ní dààmú lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ Olódùmarè. Ìdààmú ò ní jẹ́ tiwa. Ṣéun Agbọ́lá lorúkọ mi, Bitter Truth náà ni àmúwálé ni. Ó ní nǹkan kan tí mo fẹ́ sáré sọ. Nǹkan bí oríṣi mẹ́ta ni, ṣùgbọ́n ẹ jẹ́ n sọ pápàpá. Bí ìkìlọ̀ ni mo sì fẹ́ sọ. Ẹ kọ́kọ́ bá mi wo tí mo fẹ́ jù sí. Mi ò ní lò, mi ní lo fídíò yẹn torí nǹkan burúkú ni. Ṣùgbọ́n màá lo picture ẹ̀. Ẹ bá mi wò báyìí. Ṣé rí tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn? Ọkùnrin yẹn tó wà lẹ́yìn obìnrin yẹn, torí obìnrin yẹn wà ńbẹ̀, orí bridge kan ní Èkó, ṣékòó ni, ni wọ́n ti fẹ́ ṣe ìṣekúṣe. Wọ́n padà ṣe ìṣekúṣe yẹn o, like serious, ní ojú títì, ní ojú gbangba. Tírú nǹkan báyìí tó bá wá ń ṣẹlẹ̀, tó ń ṣẹlẹ̀ gan, àwùjọ tó bá ti ń ṣẹlẹ̀ ní gbangba, tí ò sí ìtìjú mọ́, tí ò sí anything mọ́, ó yẹ káwọn òbí, àwọn ará àdúgbò, àwọn CDA kan ṣọ́ra o. Ẹ wo ọkùnrin yẹn, gbogbo àwọn àdúgbò tí wọ́n bá ti ń ta drug, ẹ ti mọ̀ pé obìnrin yìí drug ló mu, ó ní. Tí ò bá mu drug, tí n bá lo fídíò yẹn, YouTube máa mú wa wálẹ̀. Wọn ò ní ever ṣèṣekúṣe bára wọn lò pọ̀ níta gbangba. Ìkìlọ̀ leléyìí. Ẹ̀yin CDA chairman, ẹ mọ àwọn ibi tí wọ́n ti ń ṣe kinní ládùúgbò yín. Ìjọba, ẹ jọ̀ọ́, ẹ bá wa gbé àwọn task force dìde láti lọ máa kó àwọn èèyàn yìí. Allegedly, wọ́n lọ́pọ̀lọpọ̀ bẹ̀ làwọn agbófinró míì náà mọ̀. Wọ́n pọ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ̀ ni wọ́n mọ̀ tó pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá agbófinró míì, ní gbogbo agbófinró, allegedly. Wọ́n ní gbogbo àwọn ọmọ yìí ni wọ́n jọ ń jókòó ṣe fàájì. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ yìí náà wọ́n ní wọ́n á máa mú wọn kọ́wọ́ ní bus stop kán máa bá wọn gba nǹkan. Ṣé lóòótọ́ ni? Èmi ò mọ̀ bóòótọ́ ni o. Wọ́n allege wọn ni o. Àmọ́ síbẹ̀, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Èkó. Nígbà tí ẹ̀yin CDA chairman, ẹ̀yin ará àdúgbò, tẹnu yín bá kò, ọmọ yín ò ní dàdàkudà. Àwọn eléyìí tí ń ya wèrè lọ díẹ̀díẹ̀. Kò wá sí ìtìjú mọ́, kán sì máa bára ẹni sùn ní ìta gbangba lórí bíríìjì tí mọ́tò dẹ̀ ń kọjá, táwọn èèyàn dẹ̀ páàkì, tẹ́ dẹ̀ ń wò wọ́n, tínú wọn dẹ̀ ń dùn àti ṣe nǹkan o. Ìjọba ìpínlẹ̀ Èkó, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó, ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn fún ìgbésẹ̀ tí wọ́n gbé. Bẹ́ẹ̀ bá wá rí gbogbo irú nǹkan báyìí, wọ́n ti fi sílẹ̀. Agbẹnusọ wọn Abímbọ́lá ti Nigeria Police Force Lagos State Command Headquarter Ìkẹjà sọ̀rọ̀ lórí pé ìjọba àti àjọ ọlọ́pàá tìpínlẹ̀ Èkó ti gbé ìgbésẹ̀ lórí àwọn ọ̀nà tó yẹ pé tẹ́ ẹ bá lọ fẹjọ́ sùn ńbẹ̀, wọ́n ti ní àwọn òṣìṣẹ́ àti àwọn tó máa gba ọ̀rọ̀ yín sílẹ̀ tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ kíákíá. Ẹ jẹ́ á jọ wò ó, ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ wọn gan. Ìta ń fẹ́ leléyìí, fétò ààbò ó ní. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí wọ́n sọ ńbẹ̀ dáadáa. Ń bọ̀. My name is SP Abimbola Adebisi, the Public Relations Officer for the command. Today, I want to introduce to you the Complaint Response Unit of the Lagos State Police Command. The Complaint Response Unit was established to attend to cases of police misconduct such as extortion, harassment, incivility to the members of the public, illegal detention, and what have you. Any form of unprofessional conduct of police personnel in Lagos State are meant to be reported through this channel, and such complaints will be treated professionally by our professional officers that are being trained and attached to the unit. Please walk with me as I take you to the Complaint Response Unit. Response units of the
Lagos State Police Command, like I mentioned earlier, we have officers taking calls and saying. Nítorí dátà àti di ń ta fẹ́ dì mú àti dì í mú, kò sí ọgbọ́n ká mọ̀ dúpẹ́. Gbogbo àwọn agbófinró á fi ṣètò láìpẹ́ yìí, ẹ ń bá lọ sórí ìkànnì wa, gbogbo àwọn agbófinró tí ń yan aráàlú jẹ, gbogbo àwọn agbófinró ọlọ́pàá tí wọ́n ń hùwàkiwà láwùjọ, ìjọba ìpínlẹ̀ Èkó, l'Ékòó ni mo mọ̀ o, tí mo rò pé ó yẹ kí àwọn ìpínlẹ̀ míì náà kan emulate, kan wò wípé irú nǹkan táwọn ẹni yìí ṣe, ó yẹ káwa náà lè ṣe. Ìyẹn máa fi ọkàn aráàlú balẹ̀ lórí ètò ààbò, wọn ó lè safe. Kò ní dàbí ẹni pé bọ́lọ́pàá bá ti yàn wọ́n jẹ, ó yàn wọ́n jẹ gbé. Irú bíi ẹjá gbìyànjú ẹ̀, bí wọ́n bá tún ṣe dáadáa á tún yìn wọ́n, bó bá tún wá kù díẹ̀ káàtó táwọn yẹn ò ṣiṣẹ́ wọn, ẹjá gbọ́ á sọ. Lórí ọ̀rọ̀ ADC, African Democratic Party, ti àwọn olóṣèlú, èmi ò sọ wípé ìjọba àti INEC wọ́n ṣe dáadáa o, ní èsì ni wọn ò ṣe dáadáa o, ṣùgbọ́n wọ́n ní Amunkun ẹrù ẹ̀ wọ́ olókè lẹ́ ń wò ẹ̀ wò sàlẹ̀. Àní ìlú yìí ti bàjẹ́ ti pẹ́. Gbogbo nǹkan tá a bá rí tó bá ń ṣẹlẹ̀ ní ìsìn, ó lè jura wọn lọ, àpẹẹrẹ rẹ̀ ti wà tẹ́lẹ̀. Arákùnrin kan ṣe fídíò kan tí wọ́n sẹ́ndì sí mi nígbà ayé bàbá wa Ọbásanjọ́, wọn ò kú o, wọ́n wà láyé ẹ̀mí wọn gùn o, mo mean lórí ìjọba. Bàbá yẹn ṣe interview. Ṣé ẹ mọ̀ pé tó ń ṣẹlẹ̀ ń sìn táwọn ADC ń sọ ni pé bàbá wa Excellency wọ́n fẹ́ run election unopposed, àbí wọ́n fẹ́ sọ Nàìjíríà di one party system. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kọjú oró sí o, wọ́n kọjú àìdùnnú sí wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Tí bàbá wa Ọbásanjọ́ náà bá jáde ń sìn tẹ́lẹ̀, tó ń ṣẹlẹ̀ yẹn ò dáa, àwọn ayé ò wá tọ́ka sí àwọn nǹkan kan. Èmi kọ́ ni mo ní fídíò yẹn o, wọ́n send fídíò yẹn sí mi ni. Ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ wò díẹ̀. There is no election we have had in Nigeria that has not been disputed. The election was disputed, all right, but the election reflected the will of the people of Nigeria. And my party had 28 governors. If you had to do it again, you think that 28 out of 36 governors? Now, níbẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá sọ. Wọ́n ní pátì àwọn ní 28 governors. Tá a bá ń sọ̀rọ̀ 28 governors, nínú mélòó 36. Ìyẹn ni pé kò ṣẹ̀ṣẹ̀ lẹ̀. Alàgbà Wálé Adéoyè network ló ní fídíò yẹn. Mo ń try láti má fẹ́ lọ sórí copyright ni, but Alàgbà Wálé Adéoyè network òun ló stamp fídíò yẹn. Ó ti ń ṣẹlẹ̀ tipẹ́ o. Bàbá Ọbásanjọ́ náà ṣé lè jáde ń sìn kan ní tí ààrẹ Tinubu ṣe ò dáa. Láàrin mi àti ẹ jẹ́ á fi sábẹ́ comment section, ṣé bí ó ṣe máa lọ rèé. One of the party, one of the contestants had probably 5 governors. One hadn't got any governor at all. And these governors will campaign and work for their own party. And you think that my party will lose? You know, it has been actually said that it is true that Nigeria, at least on paper, is a multi-party system. Yes. But in reality, it is a one-party state. PDP controls almost everything. What is wrong with that? What is wrong with that? If the people of Nigeria decide to vote for PDP, should PDP go to them and say, please, in a free and fair election? Yes. Ọ̀dà ẹ jẹ́ á fi làákàyè tiwa, ẹ jẹ́ á fi síbẹ̀. Àwa ò sọ wípé INEC ṣe dá àbí kò dá, ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ ní pé àti gbogbo àwọn tó wà ní kínní àti gbogbo àwọn tó wà ní kejì, báwo ni wọ́n sì yọ Nàìjíríà kúrò nínú àìṣedéédé? Torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló kó Nàìjíríà sínú àìṣedéédé. Ẹgbọ́n tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ, wọ́n ní kò sí tó bad kí àwọn ní pátì tó pọ̀, ṣùgbọ́n à ń gbọ́ pé àwọn kan defect lọ sí APC nínú àwọn gọ́vnọ̀, àwọn kan nítorí kinní kan ní. Torí tí ọba àwàwù kò jẹ́ ẹgbọ́n ẹni tó ṣe síwájú bàbá wa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu.
Amúkùn ẹrù ẹ wọ òkèlè ń wọ ẹ̀wù ìsàlẹ̀ bó o láṣẹ tún ṣe níbéèrè. Àwọn olóṣèlú yẹn má jà fún wọn. Bí kan bá kúrò ńbẹ̀ àbí tágbára ò tíì bá a lọ́wọ́ ni ó máa pariwo pé òun laláàánú mẹ̀kúnnù. Tíyàtọ̀ bá wà díẹ̀díẹ̀ mà ní ní gbogbo olóṣèlú. Ará àwọn tó dáa tí wọ́n fẹ́ yọ wá kúrò nínú oko ẹrú. Ọ̀rọ̀ pátì ni à ń gbé kiri nísìn. Insecurity wà ńbẹ̀. Àwọn afẹ̀míṣòfò ò sinmi. Èyí tí Trump kọ́kọ́ ṣe fún wa ló kọ́kọ́ fọkàn ọmọ Nàìjíríà balẹ̀ látìgbà yẹn a gbọ́ nǹkan kan mọ́. Ṣáràtà ni ó wá bá wa tò ilé wa. Ọmọ Yorùbá ṣágbára wọn ká àti tò ilé yẹn. Bára ayé ò bá ṣe dáadáa, a máa rántí èrò ọ̀run. Àwọn wo ló sún wa débi tá a wà yìí? Ìgbà wo ló ti bẹ̀rẹ̀? Ṣé ọmọ Nàìjíríà gbádùn rí lẹ́yìn ìṣèjọba àwọn Awólọ́wọ̀? Ọ̀pọ̀ àwọn yìí náà ẹ̀kọ́ ọ̀fẹ́ sì pọ̀ nù. Ibo lẹ ti rẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ mọ́? Ìwòsàn ọ̀fẹ́ dà? Ṣé owó tó wà láyé Awólọ́wọ̀ àti àwọn Akíntọ́lá ṣé owó yẹn ju owó tàsìkò yìí lọ ni a fi kọ́ Cocoa House, Premier Hotel, tẹlifíṣàn àkọ́kọ́ gbogbo ẹ̀? Ibo làwọn owó yẹn ń lọ ń sìn? Gbèsè mélòó làwọn jẹ? Gbèsè mélòó làwọn tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn tó ti ṣe sẹ́yìn lẹ́yìn àwọn Awólọ́wọ̀? Gbèsè mélòó ni wọ́n jẹ? Ǹjẹ́ kó wọ́n? Ṣé nǹkan wọ́n? Àbú yín ìta ń sọ ni pé kí lọ̀nà àbáyọ? Ó lè kọjá agbára yín. Sọ pé ẹ̀yin lẹ fà á. Ó ti ń wọ́ bọ̀. Ṣùgbọ́n ẹ má débẹ̀ kẹ́ ẹ máa sọ pé bó ṣe rí náà nìyẹn. Ṣé bẹ́ẹ̀ náà ni kó máa rí lọ ni? Kí ni ìrètí ọmọ Nàìjíríà lórí ètò ààbò àti ẹkọ́nọ́mì? Ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí tó wọ́, ó affect ètò ààbò. Ó sì jẹ́ kí ọ̀daràn ó pọ̀ sí nínú oríṣiríṣi ìwà ọ̀daràn ló ti wà torí oníkálukú fẹ́ jẹun bó tiẹ̀ jẹ́ pé kò dáa. Àwọn ọ̀daràn tẹ́ ẹ wá múnú àwọn olóṣèlú, kí ni yóò jẹ́ ìdájọ́ wọn? Tí wọ́n kówó aráàlú sanwó iléèwé àwọn ọmọ wọn, tí wọ́n ní ilé tí odidi orílẹ̀-èdè country míì tí wọn ò ní téèyàn kan ṣoṣo ni. Owó oṣù tí wọ́n ń gbà, àwọn tó ń ṣiṣẹ́ gangan ìlú ni wọ́n ń gbà. Èló ni báàgì ráìsì, èló lówó oṣù tó kéré jù? Ṣé wọn ò ní wọ mọ́tò lọ ibi iṣẹ́? Ẹ dẹ̀ ń pariwo 2027. Bitter truth ni ẹ má bínú. Bẹ́ẹ̀ bá dẹ̀ bínú, Ọlọ́run ju gbogbo wa lọ. Ṣeun Agboola lorúkọ tèmi. Níkànnì Jùgbà Master. Amúkùn ẹrù ẹ wọ́, olókè ló ń wò, ó ìsàlẹ̀. One party system kò sí one party system. Ìgbà àkọ́kọ́ kọ́ rèé o. Àwọn tẹ́ ẹ dẹ̀ fẹ́ gbìjà àti gun kìíní àti gun kejì, ẹni orí yóò dilé o. Wọ́n mọra wọn o. Wọ́n jọ jẹ, wọ́n jọ mu o. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ fẹ́ lọ gbagolo ráìsì kan láti dìbò, sọ ẹ̀tọ́ yín nù kẹ́ ẹ tó fi jìyà ọdún 4 míì. Ó kù sí ń lọ́wọ́ o. Àná orílẹ̀-èdè Nàìjíríà ṣe ni. Ó ti wó. Àwa àtàwọn northerners kì í ṣe nǹkan kan náà. Allegedly, àwọn ni militaries, àwọn ni terrorists, àwọn ni herdsmen tí wọ́n ń kó weapons kiri tí ìran mi ò lè gbé. Níbo là ń lọ? Ẹ ṣe bẹ́ẹ̀ tí ń wò wá.